Iyalode, the name that shaped kingdoms, the woman kings once feared, was once a child no one wanted. In the 20th century, a family cried out for a child. God answered with a beautiful baby girl, but her father wanted a boy. Disgrace. This is a disgrace to her father. He chased his wife away, left her with nothing but a crying baby and broken dreams. But what is rejected, heaven crowned. For 40 years, the girls rose in silence, trained by pain, forget by fire. And when she returned with power. Now kings bow, village tremble, and the world know our name. Iyalode. The woman no man could pray. She was not born to please, she was born to rule. Mo kí gbogbo ẹ̀yin àpapọ̀ awo mo sì kí gbogbo ẹ̀yin àgbààgbà múlẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn ẹni bíi ọ̀bàyéjẹ́ kan wà níbì kan tó jẹ́ pé gbogbo ọ̀nà tá à ń gbà láti parí iṣẹ́ wa wọ́n ń dí wa lọ́wọ́. Kò sì sí lẹ́yìn olóyè rádaràda kan o. Gbogbo ń táwa ń dè pátápátá ní ń tú o. Ń tú o. Kí ni ká ṣe lórí ọ̀rọ̀ rẹ̀? Ìyá ẹ̀yin náà lè wá nǹkan ṣe sí i. Bẹ́ẹ̀ ni ìyá a gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀ lórí ọ̀rọ̀ yìí torí pé ìtàkùn tó bá ní kérin ọmọ gòkè àlọ́ ni àtòun àtẹ̀rín wọn ò jọ lọ ni. Ṣé gbogbo yín lẹ fara mọ́? Bẹ́ẹ̀ ni. Ká ṣe báwọn. Bẹ́ẹ̀ ni. Ká ṣe báwọn. Ẹ ká ṣe bẹ́ẹ̀. Bá ti ṣe náà nù. Wàláyé ẹ̀mí rẹ̀ ó kún. Àṣẹ o. Ìwé ọmọ ju ọjà. Ibo ọmọ ju ọwà. Àṣẹ kábíyèsí. Ìwọ ló sìn mí wọ́pẹ̀ bí ìwọ náà ló mú jáde. N ò ní kú sí pèbí o. Àṣẹ lóòótọ́ ni pé ọlá níran. Àṣà àwọn tí ọ̀gbọ́n àwọn tí ọmọràn ní ẹ máa sọ pé ọlá ò níran. Ọlá níran. Ẹni ọba wọlé ọlá tó tọ́ láwò yọ mọ̀ wípé ọlá níran. Ipò ọlá náà lọ fẹ́ gbéǹde yìí. Ọ̀rọ̀ tí ń jọ́ kínní àná nígbà tó dífá tó ní èmi ní ifá mú pé ọkàn tí wọ́n bọ̀ sórí ipò wọn bàbá mi níjọ́ náà lọ́hùn ó pàṣàmọ̀ kan ẹ torí ipò bàbá yín o ṣùgbọ́n ẹ lè mọ̀ pẹ́ lórí ipò ọ̀hún. Ẹ kú àfiyèsí kábíyèsí. Ọ̀rọ̀ náà kò tètè yé mi. Títí tó fi á di alẹ́ àná oorun tí mo sùn mọ́júmọ́ yìí ni mo bá rí àwọn bàbá mi lójú ran ní ẹ ní àìmẹtí àìmẹrò ló mú ọmọ ìyá mẹ́fà tí wọ́n fi kú sóko ẹgbẹ̀fà. Èmi ọ̀wọ́ ẹ̀yin wo ní kí n sì kíyèsí tí awo mi sọ fún mi wípé ó ṣeé ṣe kí n mọ̀ pẹ́ lórí oyè. Wọ́n wá ní kí n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni a lè ṣe tí kábíyèsí ó fi pẹ́ lórí ipò bàbá rẹ̀ tádégoro yóò fi ní kánjú kú àbí kí láti gbọ́ pé abúra fọba tán kò tọ́jọ́ kò jósù ọba wọ káàlẹ̀ lọ. Kí la ṣe. Kábíyèsí o ọ̀rọ̀ yín ó dayọ̀ ẹ sì pẹ́ lórí àpèrè bàbá yín èròkẹ̀rẹ̀ ó sì tó kẹ́nẹ̀. Kábíyèsí mo sọ náà lọ́jọ́ náà lọ́hùn àmọ́ kọ́ má di pé yín máa fún kábíyèsí lọ́rùn ńgbà ẹ̀ ti sọ̀rọ̀ lọ́bẹ̀ èmi ò jẹ́ kémi ó tiẹ̀ wá wí nǹkan kan mọ́. Kí la wá ṣe ọ̀sọ́. ńgbà tí wàá béèrè báyìí a wà bí àwọn onílẹ̀ léèrè ìdábà ṣe sí a wà mà mà wípé àti dípò ọlá kọ́lé àti pẹ́pọ̀ ọlá ló ṣe kókó kábíyèsí bẹ́ẹ̀ ni
ọwọ́ àláfíà yín dá. Bàbá yẹkuyẹku wọ́n pè lọ́yẹ̀kú, bàbá yẹgẹyẹgẹ ni wọ́n pè lọ́yẹ̀, tí kan ò bá ti yẹ ìkan ò lè rí bí ìyá màpó yẹ. Kábíyèsí ọba yín dúpẹ́, ẹbẹ́lẹ́dàá yín yọ̀, ọ̀nà àbáyọ ti wà ó. ẹlẹ́dàá mi dúpẹ́, ẹ̀yin aláṣekù mo dúpẹ́ o, ìṣẹ̀dá mi mo dúpẹ́ o, ìṣẹ̀dá mi padà lẹ́yìn mi o. kẹlẹ́ àṣẹ. ọ̀nà àbáyọ tó wá wà ní pé òdìndín ọmọ bẹ́ẹ̀ ẹ̀ láàlò ọmọdé ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe wípé gbogbo ara rẹ̀ láàlò, ọkàn rẹ̀ àtẹ̀jẹ́ rẹ̀ ńlá nílò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdán táwa fi sùkúrọ̀ fún ọyìn. Kábíyèsí ìgbà ọdún òní o, gbẹ̀ngbẹ̀ng tòkè yín òkè gbẹ̀ngbẹ̀ng, ẹ ti wá fi àdán sùkúrọ̀ báyìí dandan, ẹ fọ̀bẹ̀ sùkúrọ̀, ẹ ti fọkàn sùkúrọ̀, ẹ ti fẹ̀jẹ̀ sùkúrọ̀, ikú kíkú kankan ò ní ẹ̀yìn pamọ́. àwo èyí ò ní pé afẹ́fẹ́ mi rẹ̀ mí nù. bẹ́ẹ̀ ni afẹ́mi rẹ̀ mí. bó la ṣe wá rí nǹkan bẹ́ẹ̀ mi. Kábíyèsí èyí fi sẹ́ ìgbọ̀nsẹ̀ rán mi ni èmi lèmi ọmọ bẹ́ẹ̀ mi ọ̀ ṣe ṣe tí ń pa àwọn aláwùjọ lọ́kàn ló ṣe tá a sì tọ̀ sẹ́ pàwọ́ rẹ̀ tẹ́yìn ẹ̀ pẹ̀ lórí. ọmọ pé kàṣírí nù ni etí mẹ́ta ọ̀gbọ́dọ̀ bó bá ti di etí mẹ́ta òun ò tún lẹ́nìkan tó fẹ́ràn tí wọ́n jọ máa tún sọ. kò jẹ́ rí bẹ́ẹ̀ lọ́rọ̀ àwo ohun tó bá ti dé kan ìrètà mọ́ Kábíyèsí bẹ́ẹ̀ ni. tó bá rí bẹ́ẹ̀ jẹ́ kí n mọ tí ọba náà ni iye gbogbo ẹ̀ bá jẹ́ èmi ò kú fún ọ. ajẹ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà, ajẹ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà, ajẹ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà, tẹ́ bá bẹ́ wèrè ilé afẹ́rin yín, tẹ́ bá bẹ́ mẹ̀sí àgúnkúnrin afẹ́rin yín, tẹ́ bá bẹ́ mọ́rin àgbàdà afẹ́rin yín, tẹ́ bá bẹ́ ndí ìrókò ǹdè ta afẹ́rin yín. ẹ̀yin lásán tètè bá wọn lórí bí ògùn, ẹ̀yin lòdù gẹ̀gẹ̀ gbá wọn gbò bí ẹ̀yin ìyá mẹ́. afẹ́rin yín lónìí o, ìta wa ṣe lónìí kárọ̀ ọ̀rọ̀ mọ́. kọ́ba wa ó pẹ́ kó gbó bí olúgbógbó ti gbó, kó gbó bí ọba kan bà kan, kókó kírù kẹ̀rẹ́ ó da bẹ́rẹ́ máa lọ́wọ́. àwo ń jẹ́. àṣẹ wà. èyí ẹ wí lónìí àròrọ mọ. èyí ẹ wí lónìí àròrọ mọ. asáré títí lónìí ọdọ mọ̀sọ̀rọ̀ gbogbo orin ìpẹ̀lẹ̀ ọdọ mọ̀ ọ̀run mi láì fi bábu kébi àti pàpà ṣe tẹ̀ ti bára lábí àti ní tí ò lè dìde ìbẹ̀rẹ̀ ti pàdé òrìṣà ńlá òsèré mọ̀tò tó dá awọ ẹ̀mí gígùn tí ẹ̀ tẹ̀yìn lórí oníṣùnsùn ní ọwọ́ yín lẹ́nu àfi kẹ̀mí gígùn ní ọwọ́ yín wọ́n ní kí wọ́n ṣe ń bẹ̀ ní ìnáwó ní olúmọ̀kọ olùsílẹ̀kùn ẹ̀mí gígùn ti yín lẹ̀ lónìí ó sì kí àṣé lóòótọ́ ni pé àràgbé láyé ẹni tí ó jẹun gbẹngbẹng ó tilẹ̀kùn gbẹngbẹng àti gòkè rọrùn ẹni tí ó jọba yóò jẹ gbogbo nǹkan mọ́ lóòótọ́ lójú alágbára ń rí àmọ́ ilé ṣàìṣe bẹ́ẹ̀ mo ti wáyé kàn yín náà kí ni ìdánilójú pé mo tún wá mí àmì tí mo wáyé n ó fọwọ́ pawú n ó fèrè jìjọbi ẹ̀mí mi ó gùn débi wípé nígbà tí n bá fọwọ́ sùn lélẹ̀ tí mo gbó tí rúkẹ̀rẹ́ dókẹ́ni ọmọ lò yòókù. ìjọba máa bá wọn lọ bí wọn ti fọmọ kájú ayé wọn ló kan lọ́ba lọ́ba wọn ló kan lóyè lóyè lónìí wọn ló kan Ọ̀rúnmìlà ló dé wọ̀ wọn ní kí ló dé ó ní ìjẹ́jẹsọ ẹ̀pẹ̀jẹ́lẹ́jẹ́ wéréńjẹ́jẹ́ wọn ló dé ní wọn ní ìjẹ́jẹsọ ẹ̀pẹ̀jẹ́lẹ́jẹ́ wéréńjẹ́jẹ́ ó ló dé ní wọn ní ìjẹ́jẹsọ ẹ̀pẹ̀jẹ́lẹ́jẹ́ wéréńjẹ́jẹ́ ìjẹ́jẹ́ alágẹ̀mẹ̀jẹ́lẹ́jẹ́ gbogbo ẹranko nú gbogbo ẹ̀ wọ́n ní èèwọ̀ òòṣà. Kábíyèsí ẹ gbó ẹ tọ́ irukẹrẹ ó dókinní o. Kábíyèsí ó rè ẹ̀jẹ̀ ọmọ òun rè ẹ mú ni ẹ fẹnu sọ báyìí ọkàn rẹ nu. Kábíyèsí ẹ má wojú rẹ lẹ́ẹ̀mejì. Ẹ má wojú rẹ. Ẹ sọkùnrin ní Kábíyèsí ọkùnrin ládàá ẹ sọkùnrin.
ẹ kàn fẹnu sọ ni kì í sàmúyò àkókò fẹnu sọ gísà ẹnu awo ìbá wọn àṣẹwà ẹnu awo ìfalẹ̀ ẹ̀pẹ́ lórí oyè ẹ̀pẹ́ o àkókò fẹnu sọ gísà ẹnu awo ìbá wọn àṣẹwà ẹnu awo bíyèsí òde ìyẹn kẹsì omi ó kígbe òtúmọ̀ bíyèsí ọ̀yá àdúpẹ́ bíyèsí èyí ń jẹ́ ètò ẹ̀dọ̀pẹ̀ náà òkú ọkàn báyìí ètùtù náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ jẹ́ ni ẹmu kàbí ṣe ẹmu sí kankan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ jẹ́ ni alẹ́lẹ́ wọn ò gbọ́ poroporo rí odó mọ́ gàngán òrùsọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ ẹ ti morúkọ kú lónìí ikú ò gbọ́dọ̀ pa yín mọ́ ẹ morúkọ àrùn gbọ́dọ̀ sọ yín lọ́jọ́. ní ìgbà ìwáṣẹ̀ ìlú kékeré kan wà tí ọba abẹ tó lọ fi ó san fún èjì tó sì gba oko aláwo lọ láti dá ọjà sílẹ̀ nínú ìlú rẹ̀ láti pé kí ìlú rẹ̀ tí ó bá lè gbòòrò sí. Babaláwo sọ fún ọba náà pé òòṣà ajé làwọn lọ rì mọ́lẹ̀ níbi tí a bá fẹ́ dá ọjà náà sí. Kò kọjá bẹ́ẹ̀ sì ni òkóṣù tí ọjà náà ti ń gbèrú tí àwọn ìlú tó ní ọjà náà ta tí wọ́n gbìmọ̀ pọ̀ láti dúdú ọrọ̀ ajé ìlú náà kólẹ̀. Wọ́n ní kí ni ọ̀bọ fi sórí kílọ̀ tí yóò ṣe inú ni bí ni nǹkan kàìmọ̀ wàá wù. Báyìí ni wọ́n gbìmọ̀ pọ̀ láti gbogbo aláwọ̀ lọ láti ránṣẹ́ ikú sí inú ọjà náà. Gbogbo àwọn ará ọjà náà wọ́n sì kú. Àtọmọdé àti àgbà àti ọkùnrin àti obìnrin kódà olórí láàrin gbogbo wọn ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Ìṣẹ̀lẹ̀ búburú yìí náà ni ọba náà gbọ́ tó sì gbéra tó fẹ́ lọ fojú ajé tọ oníṣọ̀. Kí ló dé? Ẹ̀yin ládéládé, ẹ̀yin tẹ́ ti jẹ́ kí n tó jẹ. Kí ló dé? Kí ló wá ṣẹlẹ̀ tó dórí mi? Kí irú kan wọ́n ń ṣẹlẹ̀? Ọ̀sán jẹ́ ọ̀rọ̀ dọ̀gba. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ti jẹ́ kí n tó jẹ. Ẹ dójú tì mí. Ṣebí wọ́n ní ọba ìfọdúró kù ni. Láì fa ọ̀rọ̀ lọ nínú ọjà yìí lọ́ba náà kú sí torí pé ọba ògbúdọ̀ kò kú sí òkú. Báyìí ni ẹbọra ajé sínú ọjà náà sílẹ̀ tó sì ń sọ̀rọ̀ báyìí.
ìgbà náà ní àwọn àgùntàn ló dé ń ná ọjà nínú ìlú yìí tí ó sì jẹ́ pé àwọn lásàdà ó mọ̀ gbọ́ ìgbà òní ní àwọn tí ń lọ́jà níbẹ̀. Orúkọ ìlú náà á pè ní ìlú àwọn àjọ̀nà tí orúkọ ọjà náà sì ń jẹ́ ọjà ẹ̀yìn, ọjà ẹ̀bọra, ọjà àbàmà. Ọlábọ̀dé bàbá wo tí ò bá nídìí obìnrin jẹ́ kúmọ́lú bẹ́ẹ̀ tí ò bá sì nídìí iṣẹ́ ìdédéṣẹ́ ó nídìí tí mo fi mú ọ jáde torí ọ̀rọ̀ tó ń bá mi sọ òun mo sì mú ọ jáde lójú àwọn àlejò ká lè wá sọ̀rọ̀ wá ta torí wọ́n ní ògiri létí èèyàn ní jẹ́bẹ̀ nípa ọ̀rọ̀ tó ń bá mi sọ tó ló fẹ́ ṣe fàájé tọmọdé bá débi ẹ̀rù ó bá o sórí gbogbo àwọn olówó ọlọ́lá tó ń wò ó òjìji ajé lásán náà rí tí wọ́n bá fi lè lọ tó bọ̀ tó rórí ajé mú wá wò ó lówó láyé wọ́n mọ̀ gbọ́ lọ́rùn tẹ́lẹ̀dá rẹ bá fi lè sọ lọ tó sọ bọ̀ kò sẹ́ni tí ó tún ní owó bíi tiẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé yìí mọ́. nǹkan tí mo fẹ́ gangan nìyẹn nǹkan tí mo fẹ́ ṣe gangan nìyẹn orí ajé. àmọ́ kọ́kọ́rọ́ kan wà gbẹ̀yìn ajájẹ́ ọ̀ pé kí ni. bàbá a nílò odidi abẹ̀mí èyí ò yọ a nílò ẹran ajiyọ̀ kò tún yọ a nílò atọ́nà. àkọ́kọ́ tó lè Lamborghini ọmọkùnrin ẹlẹ̀ láìsáàmù ló gbé mi. ọ̀nà ìwọ ló yẹ kó tọ̀nà tó tọ́ kó má lè débi tó tọ́. This is the right way. Education is the best legacy. kò yẹ ìwọ kọ́ ló yẹ kó máa sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ dùn mí báyẹn tọ̀nà. bàbá ọ̀rẹ́ mi nìyẹn tọ̀nà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. ọmọdé rẹ ọmọ ògùn ìpè lẹ́fọ̀ọ́ a nílò àtọ́nà ó dídí èèyàn òun là á sọ di àdó tí ó mọ̀ mú ọmọ náà tó fi rìnrìn àjò ọjọ́ méje náà. sọ lè rí àbọ̀ lè rí. ọ̀nà bàbá mọ́. là ń lọ sọ̀rọ̀ tọ̀nà mo lọ nílò odidi atọ́nà tí ó tọ̀ sọ́nà tó fi rìn. tọ̀nà nìyẹn bàbá tọ̀nà nìyẹn. mo pọ̀ mí fún o nílò odidi èèyàn òun là á sọ di atọ̀nà tí ó mú ọ̀rìnrìn àjò náà tó fi lọ rí tó fi bọ̀ rí. kò sí wàhálà bàbá mo ti ṣe tán. ó sì dá ọ lójú. bàbá ó dá mi lójú bàbá ó dá mi lójú mo ti ṣe tán mo ti ṣe tí kí n lọ mú wá sí i ni bàbá. ìgbà tó bá ti yá igun rẹ ó ti yá ọ̀rẹ́ mi tó o bá ti rí atọ́nà odidi abẹ̀mí kó o mọ̀ mú bọ̀. àtọ̀nà bá tẹ̀lé mi débí. tó o bá ti ṣe tán tó o bá ti yá igun rẹ ó ti yá ọ̀rẹ́ bí ẹ̀ tètè lọ dáhùn àlejò mi náà. bàbá ẹ ṣe gan ni mo rí ọ ná. bàbá ẹ ṣe gan ni o. ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké bẹ́ẹ̀ omi gbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu mo rí ọ ná. ẹ ṣeun gan bàbá bàbá ẹ ṣe gan ni o ẹ ṣe gan ni o. Ibà tí wọ́n yí ọjọ́, ibà tí wọ́n rùn, ibà tẹ́tẹ́ ọwọ́, ibà pẹ̀tẹ́sẹ̀, ibà tẹ́lẹsẹ̀ tó dojú múlẹ̀, bí òhun ibà ọ̀nà sí wọ̀rọ̀ kù tó tún fẹ̀. Apẹ̀rẹ̀ mọ péje, apẹ̀rẹ̀ mọ péje, apẹ̀rẹ̀ mọ ní fún ní lórúkọ tá à ń pẹ̀ yọ lómi. Ọlábọ̀dé o, káàbọ̀, kúrin, sátọ̀nà náà ní. bẹ́ẹ̀ni. Tọ̀nà ló kọ rẹ. Ọlábọ̀dé, ìwọ bọ́ sí i. Atọ́nà, ìwọ mọ̀ bọ̀ ní. Mo bẹ̀rù, ó mi gan. Ní tẹ̀sẹ̀ gbọdọ̀ wá ní kíkò. Ó yẹ kí olúgbìyè, àjàgbìyè, lójú fẹ́ fún ewúrẹ́ àti àgùntàn.
nígbà tí wọ́n ti ṣáájú ọ̀run bọ̀ wá sí sàlú ayé ewúrẹ́ gbọ́ rírú ẹbọ rú àgùntàn gbọ́ rírú ẹbọ kúrú náà fi níbọ̀ gan làgùntàn wò òsílè ń lọ máa dìyẹ́dún ó yá ìyè rẹ kóra ẹsẹ̀ rẹ ti sáré ó ti kó tiẹ̀ lórí aré àgbò rẹ ti sáré ó kó tiẹ̀ lórí ìṣó lékelèké rẹ ti sáré ó kó tiẹ̀ lára màlúù gbogbo ọ̀pàpà párádà eégún bá wọnú aṣọ yìí ṣe ní pàhùndà wọ́n ní ẹ̀ta ń táwò èjì tọgbẹ̀rì ẹyọkọ tó kù tó fìdán torí ẹ̀ ni olùtì gbangba mú nílé gbangba síta gbangba lórí ìta mẹ́ta tí ń dààmú àlejò mẹ́ta ọ̀pàpà párádà. àní ọmọ bẹ̀rù Ọlábọ̀dé èmi mọ̀ ni èmi èkí ládùn èkí jagun èkí ìjẹwé náà èkí ìjádò sílẹ̀ èmi lòkì náà ló lọ ọkùnrin gbégbé apẹnẹlẹ lọ́bẹ̀ léwé ọmọ ìjíjẹ ògùn ọmọ ìjísà ògùn tí ò jẹ́ ewé lókùn kan èmi kìlà bàtà tí wọ́n ti sígbó wọ́n ti rà mí sébi ọ̀nà wọ́n dá mi lọ́wọ́ tí mo sọ wọ́n kúrú rọrí ọ̀rẹ́ ní bá jà mo fọ òkúri mọ́ra ìjà wù mí jà mo sọ̀kò ìjà sí gbòòrò iṣẹ́ rẹ ti ṣe. dúdú lómi aró wúpa lásán ẹ̀wọ̀n ìyá mi ọ̀nà jíjì rere ńláwó kékeré mo ti fẹ́ kúrẹ́ dúdú sẹ́bọ̀ kẹ́ ìjọ jẹ́ mo má bò tẹ̀ sẹ́bọ̀ ṣe ìfẹ́ ìjọ gbà. òògùn ní òògùn abẹ́nú gbọ̀ngàn tó o bá ti délé kó o fi sígbèrí rẹ tó o bá ti fi sígbèrí rẹ odidi ọjọ́ méje ló fi sùn ló fi rìnrìn àjò náà wo èèyàn pé kó o tún gbọdọ̀ wọnú ilé rẹ kó pè ọ́ tàbí kẹ́ ẹ tún jọ sọ̀rọ̀ torí o ti dẹnu ẹ̀mí ìrìn àjò tó le òun ló fẹ́ rìn àtọ̀nà ibẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ èyí ò mọ̀ sàtọ́nà rẹ. gbà oògùn nu oògùn abẹ́nú gbọ̀ngàn. inú ẹ̀mí ló wà ebi ò tún pa ọ́ bẹ́ẹ̀ ìyàwó ní jẹ́ ọ́ èèwọ̀ kan ṣoṣo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé o ò gbọ́dọ̀ sílẹ̀ níbi tó bá sùn sí o ò gbọ́dọ̀ gbọ́ ẹ̀dá àti ìfọwọ́sọ torí àwọn tí ń bẹ láti jẹ́ ọ́ àwọn ẹbọra tí ń pinnu abẹ́bẹ́ àwọn ló mọ̀ bá rìn àwọn ló bá rìn àti tọ́jú níbi èèwọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi. For 7 days. Bí ọba fẹ́ sun normal for 7 hours èèyàn ti jí náà. Àbí bàbá ibẹ̀ máa wáìnì. Bàbá yóò bá rí wọn ní sọ̀tọ̀ lórí àjò. Ṣé pàdánù wà báyìí yẹn náà? iṣẹ́ ṣíṣe là ń ṣe egungun lèmi ẹ̀ ń dé òòṣà lèmi ẹ̀ ń dé wọ́n ní dúdú lomi aró pupa lásán àwọn èèyàn mi ọ̀nà jíjìn rere ńlá wo kejero mo ti mẹ́wúrẹ́ dúdú ṣẹbọ kéjó jẹ́ mo mágùtẹ̀ ṣẹbọ sẹ́yìn kéjó gbà àgbà tán ni gbàgbọ́ pẹ́ ó yẹ kẹ́ ẹ̀ dòwìwí kẹ́ ẹ̀ gbóhùn wá wo Ọlábọ̀dé o ẹlẹ́kìnní rẹ nu o wọ́n ní tàtí wèrè tèkútélé akọ̀sùnmọ̀gbà ní pẹ́kún ọmọ rẹ̀ kọ́mọ tàtí wèrè Ọlábọ̀dé o ẹlẹ́kejì rẹ nu o wọ́n ní bàbá ọmọ ní pọ́nmọ ẹ̀jẹ̀ wọ́n ní ẹ̀tàtàwò èjì tọgbẹ̀rì ẹ̀yọkun tó kù tó fìdán torí ẹ̀ ni òun ló ti gbangba mọ́ nílé gbangba síta gbangba lóríta mẹ́ta tí ń dààmú àlejò mẹ́ta Ọlábọ̀dé káàbọ̀ kúrin n ò gbé ọ síkù bẹ́ẹ̀ n ò gbé ọ sárùn ìgbé ayé ni mo fẹ́ kó o jẹ́ mi
bẹ́ẹ̀ wọn ò fẹ́ kó jẹ́ pé ọ̀run wọn ní bàbá ọmọ ò ní pọ́n máa jẹ́ káàbọ̀ kúrì ó tó bá wọn. ẹ̀mí rẹ ni mo pè n ò pè ọ́ kúkú bẹ́ẹ̀ ni n ò pè ọ́ fánù kára rẹ ó mọ̀ sí mi lé torí ìrìn àjò tó fẹ́ rìn ìrìn àjò ẹ̀mí ni kì í ṣe ìrìn àjò ara. wo ẹ̀yin ìyá mi abẹ náà gbọ́n olótùfẹ́ àjẹmọ́jà ẹ̀kọ́ tó lè gun ọ̀sọ̀kọ̀ olùbọ́tẹ́ ní ìbẹ́jọ́ ìkàtó kíkí wọn lóde ìsálú ayé àbí kíkí wọn lóde ìsálú ọ̀run mo ti kí wọn tán mo bá wọn níbi ẹ̀ ń pè fabẹ́rẹ́ gún yẹn mo bá wọn gún mo kí wọn tán mo bá wọn níbi ẹ̀ ń pè fún ẹ̀kọ́ ìparọ́ bẹ́ẹ̀ mo bá wọn rò mo rò tán mo béèrè lọ́wọ́ àgbọ̀mìrègún mo lágbọ̀mìrègún mo tèmi ti jẹ́ àgbọ̀mìrègún lájàgbàǹjàgbà àjàgbàǹjàgbà bí Ṣàngó bá jagun lóde iyì ní bá wọlé àdúrà agbára náà ní o òní ó ṣàtọ́nà rẹ ó yá gbà. olùgbòkì ajanalúfẹ̀ ọ̀nà hùhùn àwọn òjálẹ̀ta kọ́wé ní sáwọ́yé ògbìgbì ní sáwọ́dí ọ̀run bí kọ́wé àwọn ayé bá ti ké àwọn ọmọ kéékèèké wọn gbòdì ọ̀run náà bó gbìgbì àwọn òdì ọ̀run bá ti rí gbìgbì àwọn ẹgbẹ́ sakasaka wọn ti gbòdì ọ̀run náà kọ́wé àwọn ayé ti ké kíbi ọmọ lọ ògbìgbì àwọn òdì ọ̀run ti rí gbìgbì kíbi ọmọ lọ igi ẹ̀bá ọ̀nà nígbà kú yẹyẹ kú olúgbó oníkúkú olúkẹdùn. Ọlábọ̀dé inú kòkò náà ní o ó yá wọnú rẹ̀ ibẹ̀ lọ gbàdé koríta tó fi rìn àjò náà ó yá wọnú rẹ̀ òun ni ó ṣàtọ́nà bó ti dẹnu ilé agbára ó yá wọnú rẹ̀ ìbẹ̀yìn ìyá mi àbẹ̀ ní agbọ́n olótùfẹ̀ ajímọ̀jẹ̀ nǹkan tó léegun ó sọkọlù bọ́tẹ́lú ìbọ́jọ́ ìkàtó kíkí wọn lóde ìsálú ayé àbí kíkí wọn lóde ìsálú ọ̀run mo ti kí wọn tán mo bá wọn níbi ẹ̀ ń gbé fún abẹ́rẹ́ gún yẹn mo bá wọn gùn mo kí wọn tán mo bá wọn níbi ẹ̀ ń gbé fún èpo ìparọ́ bẹ̀ mo bá wọn rò mo rò tán mo béèrè lọ́wọ́ àgbọ̀mìrègún mo lágbọ̀mìrègún bò tèmi ti jẹ́ àgbọ̀mìrègún lájà gbàǹjàgbà àjàgbàǹjàgbà nígbà tó bá jagun lóde iyì ní ń bá wọlé. aṣọ agbára náà ni òun ló fi ìrìn àjò náà ó yẹ gbà ẹ̀yin ìyá mi mo dúpẹ́ pé òkun wo ọ̀pá àṣẹ nìyí ó ní ó ṣàtọ́nà rẹ bó ti rìnrìn àjò náà gbà ẹ ṣeun mo dúpẹ́ wo Ọlábọ̀dé ẹlẹ́ẹ̀kẹta nìyí ògún lákà yóò sin mọ́lẹ̀ olómi lẹ́fẹ̀gẹ̀wẹ̀ ọlásọ lè fi mọ̀ kí mọ̀ bóra ògún mọ́jà rí bínú rẹ o bójú ògún bá wá dí bójú ògún lé koko ògún bà ọ́ ara nǹkan tó fi jà kù sẹ́gun gbà mo dúpẹ́ egígun lé mi mo dúpẹ́ ẹ̀yin òsán lé mi mo dúpẹ́ èmi ò kì í dá lọ́nà ọkùnrin gbẹgbẹ apẹrẹ lẹ̀ lọ́bẹ̀ èmi ewé ọmọ ìjíjá oògùn ọmọ ìjísà oògùn tí ò jẹ́ ìwé lókùn kan èmi kìnnà bàtà tí wọ́n ti sígbó mo ti àmì sẹ́bí ọ̀nà wọ́n dá mi lọ́wọ́ tí mo sọ wọ́n kúrú lórí òun rẹ́ni bá jà mo bọ̀ ògiri mọ́ra ìdáwù mi jà mo sọ kò jà sí gbòòrò mo bọ̀ mo ì tí ì dé. ṣe rí nǹkan tèmi kàn rí bẹ́ẹ̀ ni wípé àwọn gáìsì yẹn kì í ṣe pé à ń tẹ̀ka lásán o àwọn eléyìí jọgbọ́n sí i ẹwẹ́ ẹrù táwọn bíbí yẹn ń ṣí wọlé lẹ́kítọ́rà mélòó ló ń lorú ẹ̀ ọmọ ayé ti kọjá ojú tẹ́yìn bí ń wo yìí. Ọlábọ̀dé wà pẹ̀lú pàdé ìlú máa bọ́ pàtì náà lọ ibi tí àwọn bọ́ìsì yẹn kiri bọ̀ tí wọ́n lajú sí òòlù ẹ̀fà rẹ̀ ó lọ fún àwọn ayé God bless you ó kú ìfìdán God bless you lọ́tí mo máa ń bá nígbà aṣọ ìrìn ẹ̀rọ ojú ẹ̀tì ẹ̀tì tó yìí fún rẹ̀ we are not talking about our exam next week your exam ma bẹ̀rẹ̀ we are talking about bọ́bọ̀ tó lo Lamborghini ọmọkùnrin ẹlẹ̀ my exam ló gbé mi. ọ̀nà ìwọ ló yẹ kó tọ̀nà tó tọ́ kó má lè débi tó tọ́. This is the right way education is the best legacy. kò yẹ ìwọ kọ́ ló yẹ kó máa sọ̀rọ̀ báyìí ó lè dùn mí báyìí tó lọ. àwọn gáàsì yóò tuntun bí wọ́n lọ wọ́n wá lè wà ok wọ́n lọ sọ pé wọ́n gbọ́dọ̀ lọ́jọ́ lápọ̀jù lọ́la wọ́n gbọ́dọ̀ fi ọjọ́ lábẹ́jọ́.
wà nínú ìgbà kí ló ń ṣẹlẹ̀? Ọlá mi Ọlábọ̀dé Bodmas. Ó ti lẹ̀kùn lẹ́yìn ọ̀rọ̀. Ṣe ń ṣe látàárọ̀ ẹjọ́ ọlọ́dún ogun tó kú báyìí ẹjọ́ gbogbo náà máa bẹ̀yìn ẹ sọ fún báyìí gbà kó máa bọ̀ ọ́sẹ̀ ìdìjàlẹ̀. Ọlábọ̀dé dà tó lè sọ pé Ọlábọ̀dé. Ẹ̀rí sùúrù Ọlábọ̀dé wà ẹ farabalẹ̀ Ọlábọ̀dé wà àwọn nọ́ọ̀sì tí a fẹ́ràn ẹ̀ understand ẹ̀mí sùn bẹ́sẹ̀ ń gbọ̀ yí ẹ̀mí bá mi ẹ̀mí sùn ilé ẹja máa lọ ẹja máa lọ. As I was saying, you have to calm down. Calm down, Shego. Sherry ọmọ yín máa wà okay. Àwa náà ti ṣe gbogbo possible best wa láti mú kí ó wà okay. In fact, we've run some series of tests and tó dẹ̀ fi dá wa lójú pé ó máa wà okay pending the time. And we've reached out with our colleagues tí wọ́n specialize lórí àwọn tó bá ní brain disorder. Ẹ dúró ná, nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ni pé Ọlábọ̀dé tèmi ó ti ya wèrè. No madam, mi ò sọ bẹ́ẹ̀. Nǹkan tí mo kàn try láti sọ ni wípé ẹ máa ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀sìn yìí wọn ṣe gbẹ́kẹ̀lé bóyá ó ti fa àwọn nǹkan kan tàbó ja àwọn nǹkan kan tàbó mu àwọn nǹkan kan tí ò bá lára mu tó ń reflect nínú brain ẹ̀. Ẹ mọ̀ pé tá a bá wọ̀ ẹ́ rí pé ọ̀rọ̀ ẹ̀ kò tálè pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. That is why tí mo fi sọ bẹ́ẹ̀ mi sọ pé ó ya wèrè. So ò ní jẹ́ ọmọ mi ò kí ń mu kankan kódà kò kí ń mọtí. Àwọn náà gbọ́dọ̀ àkókò ní bíbẹ̀ but calm down ṣe ti gbọ́ calm down ẹ má worry. My doctor ma. Yes sir. Ẹ má bínú ma. Ẹ jọ àwọn psychiatry doctor tí ẹ sọ pé ẹ ti bá sọ̀rọ̀ yẹn. Ẹ má ẹ jọ ṣé àwọn yẹn máa wá síbí láti wá treat ẹ̀ àbí a tún máa gbé kúrò òbí lọ sí another hospital. Do you know what? Nǹkan kan náà la ṣe jọ sọ. All what you need is that you have to calm down. Nígbà tí ẹ dúró kíyèsí àyẹ̀wò tá a ṣe kó jáde. By the time tí kìnìyàn tó àwọn nǹkan yẹn bá jáde òun ló máa lead wa lọ sí nǹkan tó kù next thing to do you get it. Ẹ má ṣàwọrí everything will be fine. Madam ẹ lọ fọkàn balẹ̀ ṣe gbọ́. God will take care of you. Thank you. Ẹ káàbọ̀. Ọlábọ̀dé, just Ọlábọ̀dé. You cannot be sick now. You do Ọlábọ̀dé. No, it because you rest. Ẹ má pariwo ìjọ. Ẹ fi sílẹ̀ lórí rest owó ìjọ. Ọlájú. Mọ́mí, tó bá gbé nǹkan tó fẹ́ máa ṣe ẹ̀ lè dúró síbí báyìí o. Wọ́n ní kí n má pariwo ṣáà rí pé wọ́n rest.
Don't worry, now. You'll be fine. You'll be fine. Don't worry, you'll be fine. Ẹ ṣáà ní pé àti pípẹ́ lọ́wọ́ náà. Ṣègbọ́n ló sùn yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run. Ní àárọ̀ tí mo máa kú òní. Mo ṣe tó kàtàkàtà mi tẹ̀lé ní ìpínlẹ̀ Sùnlé. Omi ìṣègùn lẹ́rìí tí ó mi yìí. Ẹ farabalẹ̀. àwọn òkú ló wáyé o ní láti ṣọ́ra sí bẹ́ẹ̀ ni awí fún ọba jẹ́ gbọ́ ẹni àṣì sọ̀rọ̀ fún ọba jẹ́ gbà àwọn ìgbọ́ àpọ̀ ọgbà ní máa mú ní ti ká àbámọ̀ bọ́ ní ọdún ṣọ́ra sí ṣọ́ra sí. ìlú àwọn òkú ìrẹ́nì kankan látàárọ̀ náà bóyá kí n sùn síbí kẹ̀ǹtì ẹ̀ kọ́kọ́ sinmi náà ìlú àwọn òkú yẹn mi ò lè wọ́ bẹ́ẹ̀ o mi ò lè wẹ́ ní wíẹ̀ mi ò lè wẹ́ ní wíẹ̀ o àtọ̀ náà tó bá yẹ ìwà wa bá mi o ibi tá a máa gbà. Ibi mi dẹ́kun o.
Àbí mo lá àlákọ̀. Ọlábọ̀dé. Àwọn olóṣèlú yọ ká. Wọ́n wọ́n sọ fún mi. Ọlọ́run ní jẹ́. Wọ́n yí mi ká wọ́n pọ̀. Ọlábọ̀dé. Ọlábọ̀dé Ọlọ́run jẹ́ kó ráwọn aláṣọ funfun. Dókítà! Wọ́n yí mi ká o, wọ́n yí mi ká o. Ẹjọ́. Mo dáràn. Wọ́n yí mi ká. Wọ́n wọ́n sọ fífún. Káàbọ̀ sí ìlú Bójú ẹnu àdá ohun ojú wá lójú rí o ìgbẹ́ gbogbo ojú ọlẹ̀ ní ojú tó ìkìlọ̀ gbọ́ ìkì.
Mama lọ bó ẹ mọ ọmọ ẹ dúró tì mo bọ̀ sí dọ́pọ̀ ẹ kó dárúkọ ọ̀gbọ́n ẹ jẹ́ kí títí náà. Ṣé bàbá yín ni màmá ẹ̀ wọ́? Ẹ jẹ́ kí bàbá ọmọ ẹ̀ wọ́. Èmi kò lè dúró de kó ẹ̀ wọ́n tó dárúkọ ìgbọ́n ẹ̀ wọ́n àkọ́kọ́ jẹ́ kí n dárúkọ ọ̀gá ẹ̀rù lásán ló gbàbọ́ lọ́wọ́ rẹ̀. Sotilo. Wọ́n gé e. Gbọ́. Ọpẹ́ o ìlú ńlá lélẹ́yìí látàárọ̀ tó lu etí ń rìn mo ṣe rí ìlú ńlá látàárọ̀ omi ìjẹ́ mú mi àti kọ́kọ́ gbẹ̀ mọ́ tí n bá wá dèlú màá béèrè ibi tí mò ń lọ lọ́wọ́ àwọn tó bá wà ń lò ìjẹ́ kọ́kọ́ gbẹ̀. Gbogbo ìlú àǹjẹ̀lú ni wọ́n ọjà kan bẹ nínú ìlú yìí tó o jùlọ bá wọn náà ọjà yìí tó o bá ti wá débẹ̀ o ò ní rí wọn ohun ẹnìkan ló mọ̀ gbọ́ ó wàá bẹ̀rẹ̀ mẹ̀rẹ̀mẹ̀rẹ̀ gbogbo tó o fẹ́ nínú ayé wọ́n bá ti wá béèrè owó lọ́wọ́ ó sọ fún ọ kó lókun ló sọ fún pípé tó bá ń sọ báyìí gbogbo tó ń fẹ́ ni ó wà mú ọ̀nà rẹ̀ ó fi ìlú náà sílẹ̀ kíá gángan ọ̀nà báyìí lára pé sọ máa lọ. Doctor, yes, madam. I asked them to call you for me. Okay. Mo ní tí ẹ bá ti dé, wọ́n bá mi ránṣẹ́ pé this what I want to say is again the ethic of our profession. But mo nílò láti sọ fún yín gẹ́gẹ́ bí abiyamọ. Ọmọ yín Ọlábọ̀dé we run series of tests. A dẹ̀ lè sọ pé nǹkan báyìí la detect ló ṣe ọmọ yín. Àti ṣe gbogbo àwọn àyẹ̀wò tó yẹ ká ṣe nínú ọpọlọ everywhere. A rí pé ọmọ yín wà okay. But gbogbo nǹkan tó wá ń ṣe yìí kò yé wa. Ṣé o máa fẹ́ gbà yín níyànjú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé
kẹ́ ẹ wọ́gbọ́n dá sí i. Ìtọ́ tẹ̀ ń sọ fún mi sì ni pé kí n máa gbọ́ lọ́bọ̀dé lọ. Yes, that would be better. Mi ò mọ bí kankan ṣàánú mi. Madam, mo sọ fún yín lẹ́ẹ̀kan pé nǹkan tí mò ń sọ fún yín kò yẹ kí n máa sọ fún yín. Ṣùgbọ́n mo ti rí a ti pe àwọn èèyàn kan wá bá ọ ká a ti ṣe gbogbo nǹkan wọn gbọ́ tá a lè ṣe. Kò sí yàtọ̀. Ẹ máa gbé lọ ẹjọ́. Ẹni kí n máa gbọ́ lọ́bọ̀dé lọ. Ẹ máa gbé lọ. Kí n máa gbé lọ. Arábìnrin, mò ń gbọ́rọ̀ rẹ. Ẹ ṣeun bàbá, nítorí ọmọ mi Ọlábọ̀dé mo ṣe wá. Kódà bó ṣe ń ṣe gbòòfì ẹ̀ yé wa rárá la gbé lọ sílé ìwòsàn. Bá a ṣe wá gbé lọ sílé ìwòsàn, wọ́n ṣe àyẹ̀wò fún. Wọ́n ní àwọn òkè ẹ̀mọ́ tó ń ṣe. Wọ́n fìgbà kan á lóun rẹ̀ bọ̀ra, òun rí òun ròkú. Kò yé mi bàbá. Arábìnrin, ó pẹ́ tó o ti ń rìn, o ti báláwo ire pàdé. Wo èmi ń lò gèdè gbé agbógungbòrò adì káká lójú ogun èmi àfiwájú dígún bẹ́yìn dígún fi gbogbo ara dígún èmi jọ́jú sí gbó tí mo ń gíra ní sẹ́bàá ọ̀nà. Èmi lòjò ràbàtà tí ń wọ́gì. Wo bọ́rọ̀ bá rúni lójú àbí falérè. Ngbà ọwọ́ àlàáfíà rẹ gbà lọ́wọ́ mi bá sọ̀rọ̀. Iwájú ọpọ́ ọgbọ́n o, ẹ̀yìn ọpọ́ ọgbọ́n, olùmúlọ́tún, ọlọ́kùnrin lósì, àárín ifá ìta ọ̀run, má fi re pebi, má fòròlò fọ̀hún. Ọlọ́gbọ́n ń tu, òmùgọ̀ ń dì, kí lọ́lọ́gbọ́n ń dì, kí ló mùgọ̀ ń dì. Arábìnrin, wo ọ̀rọ̀ ọmọ rẹ tó bá wá bí wò ó ti rìnrìn àjò. Bàbá kò lọ ìrìn àjò kankan. Ìrìn àjò tí mò ń sọ fún ọ kò ń sí ìrìn àjò tara, ìrìn àjò ẹ̀mí mò ń bọ́ sọ. Bàbá kò yé mi tó ẹ láyé òun. Sórí gbogbo wọ́nranwọ̀nran tó ń ṣeun tó ń tò kọ́tàkàtàkàtàkàtà àwọn ẹbọra àwọn àlùjọ̀nú tí ń bá pàdé òun ló jẹ́ ó tó kọ́tàkàtà. Bàbá ẹ dákun tó wà ní ṣíṣe gan-an ní pàtó. Ó dà. Kí ààrẹ kú oríire. Wo ohun tá a ṣe ẹbọ ńlá tí ń kagún láyà ìpèsè ńlá òun là á pèsè tọmọ rẹ ó fi padà. Ní èlò ni ó wà náà wà bí ó lẹ́ni tó bá wa ní àwọn. Ìwọ fún ara rẹ lọ́gbè ó pè jẹ́ pé yóò ná ọ ní bí ẹgbẹ̀rún 10. Ẹ ṣàmì ní àwọn ọmọ mi ò yá. Fọkàn rẹ balẹ̀. Ilé ìgùn mi tó bàárọ̀ tó. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ó dáa fún ọ. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ìtorí Ọlábọ̀dé mo ṣe gbẹ́bọ yín Ọlọ́run. Ṣàánú mi o. Ọlábọ̀dé ò gbọdọ̀ kó mi gbọdọ̀ fojú sunkún ọmọ. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Ìtorí Ọlábọ̀dé mi. Ìtorí Ọlábọ̀dé mo ṣe gbẹ́bọ yìí. Ọlábọ̀dé ò gbọdọ̀ kú o. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Ẹlẹ́dàá má máa jẹ́ fojú sunkún ọmọ o. Má jẹ́ fojú sunkún ọmọ o. Ṣàánú mi ẹlẹ́dàá mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Ṣàánú mi má jẹ́ fojú sunkún ọmọ. Abiyamọ ayé abiyamọ ọ̀run ẹ gbà mí o. Ẹ má jẹ́ kí n fojú sunkún ọmọ o. Nítorí Ọlábọ̀dé mo ṣe gbẹ́bọ yìí o. Ẹbọ náà ni mo gbé wá yìí o. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Má jẹ́ kórí mi ó gbàbọ̀dé o. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Ẹbọ tán ní kí n gbé nítorí Ọlábọ̀dé lélẹ̀ o. Ọlábọ̀dé ò gbọ́dọ̀ kú o. Ẹlẹ́dàá mi ṣàánú má jẹ́ kórí mi ó gbàbọ̀dé o. Abiyamọ ayé abiyamọ ọ̀run ẹ ṣàánú mi o. Ọlábọ̀dé ò gbọ́dọ̀ kú o. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Má jẹ́ kórí mi ó gbàbọ̀dé o. Ilé mi ṣàánú mi o. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Má jẹ́ kí n fojú sunkún ọmọ o. Ṣàánú mi.
Ajé o! Ajé o! Ajé olókùn! Ògúngún olùsọ̀! Olùsọ̀ gbogbo! Èmi àtọ̀nà Ọlábọ̀dé rèé o. Ọlábọ̀dé ti rìnrìn àjò ajé. Ó sì nílò mi ajé. Ìtò rẹ̀ mo fi bá tọ̀yìn wá. Ẹ bá ń ṣàánú rẹ̀. Ẹ ṣeun. Ọlábọ̀dé, omi olókùn náà, omi ajé. Síbi tó fẹ́ náà tó wò sọ̀tọ̀ tó sì jáde ọ̀lẹ́ torí ohun ayé lásán. Ó sì rógbò náà kan ṣoṣo lọ́wọ́ àwọn òkú. Ó wò sọ̀sọ̀ sọ sínú omi. Ó wá sọ wọ́n sínú ẹkún ayérayé ìpayín kékeré ẹ̀bàlẹ̀ ọkọ̀. Ó wò sọ̀sọ̀ sọ èmi náà ní kò gbáyé kò gbọ́ nítorí ohun ayé lásán. Ó wá sọ mí dẹni tí ń bẹ́ bọ́ láti. Omi náà rí sẹ́tọ̀ ọ̀rọ̀ mi. Gbà lọ́wọ́ mi. Gbà lọ́wọ́ mi. Ṣebí tó jẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ náà ni. Gbà á. Kò ní yẹ kò sáìsì. Ti ṣe ń tọ́ fẹ́ sí. Tọ́nù. Ìjà máa lọ ní tọ́nù. Tọ́nù let's go home. Ó dìgbà o. Ó dìgbà o tọ́jú. Ó dìgbà o. Ìjà lọ lé má fún mi lẹ̀ tọ́nù. Balẹ̀ ní kirikiki ń gbàgbọ́ ó kúkú bá kú àwọn kọ̀ọ̀kan sun wá sí gbẹ́lẹ̀. Ọkùnrin olómi ò obìnrin olómi ò kárẹ̀ ẹ̀yin lọ lọ́wọ́ ìdẹ́ ẹlẹ́sẹ̀ bàbá yẹyẹ lọ́lá tólúgbòkun àgbọ̀nà kankan kí dídó lọ kí mo lè wá òṣùpá ló tẹ̀lé yanranyanran kẹ́kọ̀ọ́ oòrùn ló tẹ̀ pa lẹ̀kẹ̀ wọjà mọ̀nàmọ́ná ṣèbẹ̀ Elédùmarè ó dínà bọ́jọ́ bá ju àrí funfun lójú ọjọ́ bọ́ọ̀rùn bá kàtàrí àrí funfun lójú Olódùmarè àtàṣe ní wọn mọ́ ìbà gbọ́dọ̀ wọn mọ́ ìbà tí wáyé ọjọ́ o ìbà tí wọ̀ọ̀rùn ìbà pẹ́tẹ́ ọwọ́ ìbà pẹ́tẹ́ ẹsẹ̀ ìbà tẹ́lẹ̀sẹ̀ tó dojúbọlẹ̀ tí òun rún ìbà ọ̀nà ṣe wọ̀rọ̀kù tó tún fẹ̀ apẹ̀rẹ̀mọ̀pẹ̀jẹ̀ apẹ̀rẹ̀mọ̀pẹ̀jẹ̀ apẹ̀rẹ̀mọ̀nì fúnni lórúkọ tá à ń pè yín olómi ọlọ́mọ gírí àjòkú àjànà gírí àjòkú àjànà kú pópó oníṣàwọ̀ èsìpò egígun lèmi ẹ̀ ń dé òsàn lèmi ẹ̀ ń dé ooo tàtíwèrè tèkútẹ́lẹ̀ akọ̀sùmọ̀gbọ̀ nígbẹ́kú ọmọdé kọ́mọ tàtíwèrè Ọlábọ̀dé ó yẹ gbéra lẹ̀ ó yẹ ń dé ẹ̀yin ìyá mi Àbẹ̀ní agbọ́n olótùfẹ̀ ajímọ̀jẹ̀ nǹkan tó léegun oṣokòlùbọ́n tẹnu ìbọjọ ìkàtó kíkí wọn lóde ìsálú ayé àbí kíkí wọn lóde ìsálú ọ̀run mo kí wọn tán mo bá wọn níbi ń gbé fún abẹ́rẹ́ gún yẹn mo bá wọn gún mo kí wọn tán mo bá wọn níbi ń gbé fún ìpẹ́ ìparọ́ bẹ̀ mo bá wọn rò mo rò tán mo béèrè lọ́wọ́ àgbẹ̀mìrègún mo lágbẹ̀mìrègún bò tèmi ti jẹ́ àgbẹ̀mìrègún lájàgbánjàgbá àjàgbánjàgbá bí Ṣàngó bá jagun lóde iyì ní ń bá wọlé káàbọ̀ fúnrin Ọlábọ̀dé ọkú ìfọ ọmọnìyàn ṣe oró mi ajé búbọ̀.
egungun ara rẹ ó yẹ kó padà sí ọ lára ẹ̀jẹ̀ ara rẹ ó yẹ kó padà ẹran kó padà sẹ́ran egungun kó padà ségungun ó yẹ kí ẹni ẹ̀mí kó padà sẹ́ni ara ó yẹ padà rà. Ọlábọ̀dé 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 mo dára. Madam, kí ló ṣẹlẹ̀ kí n jọ? Ibo lẹ gbọ́ mọ̀? Ibo lẹ gbọ́ mọ̀? Ọlábọ̀dé, ibo lẹ gbọ́ mọ̀? Ọlábọ̀dé, ibo lẹ gbọ́ mọ̀? Ibo lẹ gbọ́ mọ̀? Ibo ti sàn sí ẹsẹ̀ yìí. Ibo lẹ gbọ́ mọ̀? Madam, tó ibo lẹ gbọ́ mọ̀? Ọ̀sìn yìí dídọ̀ pé kẹ́ ẹ gbé kẹ́ẹ̀sì. Kẹ́ẹ̀sì kúrò bẹ́ẹ̀ ni àwọn lẹ gbé lọ. Àwọn ló wà ní. Àwọn ni àwọn ni àwọn ni títí náà. Bàbá kò rọrùn o bàbá ó ní agbára jù ní ajẹ́. Ọlábọ̀dé kù sẹ́ni mórí iṣẹ́ yá mo wí sí ọ owó ò sí lẹ́nu kìnìún mọ́ inú kìnìún gẹ́gẹ́ lówó wà àmọ́ dúpẹ́ lọ́wọ́ orí rẹ kó o dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ tó mú ọ lọ́re tó mú ọ bọ̀re ó yá bọ́ síta kúrò nínú kòkò ayé ó yá kó o bọ́ síta. Bàbá ọkọ̀ mẹ́ta ní ra fún yín máa ra mọ́tò tó dáa tó fún yín ọlọ́run bàbá ẹ wo ilé tẹ bá fẹ́ sọ fún mi kọ̀ fún yín nílé gidi. Ọ tí ẹ gbọ́dọ̀ mọ̀ rà á kó o dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ fún ìrìn àjò tó rìn tó tún rómi ajé bùbọ̀ wo kò sẹ́ni tí ó tún lówó tó ọ lórílẹ̀‐èdè àgbáyé tájọ wàánù rẹ̀ ó lówó wọ́n gbọ́ láyé ọ̀run mọ̀. Ó yá ó yá bọ́ta má rọra o ó yá bọ́ta ìrìn àjò ọjọ́ méje kìí ṣe ìrìn àjò kékeré. Ọlábọ̀dé ṣàǹbáfọ́ Ọlábọ̀dé ẹ ti ṣe ìrìn àjò ọjọ́ méje òun ló bàjẹ́ lọ́jọ́ kan ṣoṣo èwo lò sí dáhùn sí i. ràn mí lọ́wọ́ bàbá. Ó ti bọ́ fún ọ. Bàbá ẹ má jò bẹ́ẹ̀. Tó o bá gbọ́ pa òjò lóró kò ń ṣe kó bàjẹ́ nìkan kan ó ti bàjẹ́ fún ọ èmi ló ń wá nǹkan tí ò sọnù tó ń wá kiri. Ó kù díẹ̀ síbẹ̀ bàbá ó kù díẹ̀. Ó tán po fún ọ. Ẹ ta ń dánwó sí bàbá. Mo ti mọ̀ wípé lóòótọ́ ayé pé gbà kò yí sí bàbá ẹ jọ̀ọ́ kí wàá ní ṣíṣe báyìí bàbá ẹ ṣàánú. Ọlábọ̀dé kò sí ṣíṣe kò sáìṣe o àbújá kò sì sí lọ́rùn ọ̀pẹ ibi tá a bá bàgùn ibẹ̀ náà là á bá sọ bọ́ ti bá kú lọ wà ń àkúnlẹ̀yàn òun là dáyé bá adélé ayé tán òun lójú ń kán gbogbo wa ẹ wò ẹ má kánjú wọ́wọ́ ẹ má kánjú wọ́là torí ẹ tó bá kánjú wá nǹkan tí ò yẹ kó wá ojú rẹ̀ ó rí nǹkan tí ò yẹ kó rí inú ìrìn àjò tó Lábọ̀dé rìn ẹ wò ló ti mọ̀ pé ayé pé gba o ẹ mọ̀ gbọ́ nǹkan tí ò sọnù kiri kẹ ẹ mọ̀ bá rí nǹkan tí ò yẹ kẹ ẹ rí.
Action. Èmi ọjọ́ ní ọ̀rù. Action. Èmi ọjọ́ ní ọ̀rù. Àwọn kí pé máa wọ́n kí pé máa gbọ́kọ̀ yọ ní wọ́n ní ọ̀rù. Ọ̀pá ìyọnu. Bákan bá wọn tún ṣe. Ó ti yá o. Action. Wo sísá ìbọn ti kọjá lẹ́gbẹ̀ẹ́ yín náà. Wọ́n máa darúgbọ̀ ọ̀kẹ́ mẹ́fà sí o. Wọ́n lè darúgbọ̀ ẹ̀ wọ́n lè darúgbọ̀. Bóyá ìlú. Ẹjọ́ bẹ́ẹ̀ náà. Àjọ ní ẹ̀rù dé. Ọmọdé wá dé bèrè rọ́bà. Wọ́n kì í gbẹ́pà ìyọnu wọ̀lú ẹ̀rù. Roll. Action. Ẹ̀yin ọmọdé ìwúwo ẹ ṣe yìí tán ẹ ṣe. Action. Please. Roll there. Yeah, let's go. Oh yeah. Still rolling.